mi nǹkan tí mo wá fẹ́ sọ ni pé ẹ mọ̀ pé Muhammadu lẹ́ ń tẹ̀lé òun ló dá Islam lẹ̀ so nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé Muhammadu kan ló dá Islam lẹ̀. ok a máa wá sórí yẹn gbọ́n nǹkan tí mo wá fẹ́ sọ kí ló dé tí Muhammadu lè gbà yá àti bàbá ẹ̀ lẹ̀ tí wọ́n fi jóná kí ló dé tí Muhammadu lè gbà yá àti bàbá ẹ̀ lẹ̀ ṣe wá rí ẹni tí ò lè gbà yá àti bàbá ẹ̀ lẹ̀ yẹn ẹ̀yin dẹ̀ máa ń fọlá Muhammadu tọrọ ṣe wá rò bí yàrá ẹni báyẹn lè gbà yín lẹ̀ lọ́dọ̀ Allah ẹ lè ṣí máìkì ń sìn. Ànábì náà sọ pé òun máa gbà yín. He was only sent to you. So kí ni àánú wo àti bùkún wo ló wá mú wá ẹni tí ó lè gbà yá. Ó ti fún yín ní message is not left for you to. So message yẹn ò ní gbàlà so kò ní salvation kankan Muhammadu lè gbà yín. Salvation bí báwo ó ṣe á promise salvation. Gẹ́ nǹkan tó sọ ẹni tẹ́ ní ká tẹ̀lé so kò ní gbàlà. Ó ti fún yín ní love ó ti fún yín ní nǹkan tó yẹ kẹ́ ṣe then you follow if you don't want to follow it's your business. Okay so kí ló dé and tí the most important thing ìyá umu ẹni sùúrù believe in only one God pray 5 times daily be nice to your neighbors be good to your neighbors respect others beliefs religion no matter what they do so any other extra thing ẹjọ wẹwẹ ni. ok ó yá mo ti gbọ́ ìyá umu ẹ ṣe ẹni Muhammadu ní kẹ́ pọ́n ẹ̀sìn ẹlẹ́sìn lè kẹ́dẹ̀ pọ́n yàn lè ṣẹlẹ̀ fún mi lẹ́rìí níbi tí mo ẹni sùúrù ṣẹlẹ̀ fún mi lẹ́rìí níbi tí Muhammadu ti ní kẹ́ pọ́n ẹ̀sìn ẹlẹ́sìn lè ṣẹlẹ̀ fún mi lẹ́rìí ẹ̀. tẹ́ bá wà ń bẹ lè fún wa lẹ́rìí níbi tí Muhammadu ti ní kẹ́ pọ́n ẹ̀sìn ẹlẹ́sìn lè àwa dẹ̀ máa fún yín ní Quran níbi tí Muhammadu ti ní ẹni tí ó bá ti ṣẹ̀sìn Islam ó ní kẹ́ bá wọn jà ibi tó ti ní kẹ́ pa wọn màá mú gbogbo ẹ̀ jáde so tẹ́ bá wà ń bẹ lè ṣí máìkì ìyá ọmọ. Tẹ́ ẹ bá pa wọ́n ṣẹlẹ̀ fún wa ní verse yẹn. Tẹ́ ẹ bá fẹ́ yẹn. pa wá á pa yín náà ní simple as ABC. ní ṣẹlẹ̀ fún wa ní verse yẹn ibi tó ti ní kẹ́ pọ́n ẹ̀sìn ẹlẹ́sìn lè nínú Quran about this. So ìyàwó mò ní answer fún nǹkan yẹn Mr. Smile B tẹ́yìn bá dẹ̀ là ń sà fún ibo ni Muhammadu ti ní kọ́ pọ́n ẹ̀sìn ẹlẹ́sìn lè ẹni tí ó lè gbà yá àti bàbá ẹ̀ lẹ̀. ẹ má bínú mi ò gbọ́ níbi tí ó sọ pé kọ́ pọ́n ẹ̀sìn ẹlẹ́sìn rẹ̀ mi ò gbọ́ rí. So ẹ ṣe ìyàwó mò kàn tí a láti Muslim náà ni Smile B ìyàwó mò yìí. ìyàwó mò pọ̀ lálágbọ̀n ìyàwó pọ̀ lálágbọ̀n Muslim oníṣẹ̀ṣẹ̀ àṣẹgbẹ́ ọ̀dọ́ sọ Smile B ṣe ti ń rí nǹkan tó ń sọ yẹn wọ́n ti ń ta sí ní ọ ní Muslim pọ̀ lálágbọ̀n. ẹwà ẹ̀káìdù sí òpinlẹ̀ yìí ẹwà ẹ̀káìdù sí òpinlẹ̀ yìí. Muhammadu tó tẹ̀lé. Smile B mi bú yín mo ní Muslim pọ̀ lálágbọ̀n kò sí Muslim pọ̀ kiri mi. whatever mi ò tiẹ̀ yẹ òbí mi nú Muslim ni mi but one thing mo kàn fẹ́ mọ̀ ni pé ṣẹ́rí ọ̀ràn kan wà ní pé tí èèyàn bá ń gẹ̀ tí fàtí bá ń jáde we just need to just listen to it and just go and do our own research. Ṣé gbọ́ tó sọ mí báyìí sìn this is my first time attending this program Yorùbá kò yẹ yín bẹ́ẹ̀ sìn but ṣẹ́rí àwọn ọkọ̀ tó ń sọ yẹn sìn bọ́ yẹn sọ fún yẹn yín náà fúnra yín lọ jókòó fúnra yín kẹ̀bẹ̀rẹ̀ simply research yín mi ìlú sọ́kọ̀ tó ń sọ ó rí bẹ́ẹ̀ mi ìdẹ̀lẹ́ ní kò rí bẹ́ẹ̀. That's my ẹjẹ kájáde ibi tí mo ti kà ẹhùn tẹ bá fẹ́ kà Sunnah Abu Dawud 47:18. mo bọ sà. ok ibẹ̀ ni baba Muhammadu ti jóná ẹ máa gbọ́ kó rí pé mo join live yìí mo ti gbọ́ bí kan tó ti pọ́n ti quote sí kí ni wọ́n dẹ̀ fi verse yẹn sílẹ̀ I have to go. Number one ṣe rí language tí yóò bá ti gbọ́ tí yóò bá ti gbọ́ in order for someone to defend it is very difficult torí bí kankan tó translate fáwọn àlàwà ń kà bí abẹ́ ló ṣe wá rí bí abẹ́ kọ́ ló ṣe rí àwọn tó translate lè sọ pé bẹ́ẹ̀ ló ṣe rí abẹ́ kọ́ ló ṣe rí so ti bẹ́ẹ̀ sìn so èmi ò ní nǹkan kan láti sọ ìbọn Yorùbá ni mí so there is no way I will deny where I come from Yorùbá pure Yorùbá ni mí so ti yẹn tí a bá ní ká wo gangan Ọlọ́run tó dá ní kálukú ó rà kó ti fún ní kálukú nìkan tó mọ̀ máa sìn but just because we Africans especially Nigeria are man stupid gan when it comes to religion kìdá ń ṣẹjọ́ wa bí kò ṣẹjọ́ wọn forefathers wa ibi tó darí wa sí òun làwa náà lọ but thank God na pé things wa ike the truth has been revealed ó ti ń bẹ̀rẹ̀ sí because èmi náà kọ́ wo báyìí ni pé how could it possible ká ní pé èdè kan ló máa control the whole world wide world whereby ọlọ́run dẹ̀ dá different èdè kò possible èdè kan ò lè control the whole world ọlọ́run dá oríṣiríṣi èdè tó wá ké bẹ́ẹ̀ ni èdè kan kọ́ ọlọ́run máa dá gbogbo wa níbi tó èmi máa ń sọ̀rọ̀ nǹkan fún yàn tó bá ní pé ṣìnà ẹ̀ṣẹ̀ ni mi ò gbà pé ṣìnà ẹ̀ṣẹ̀ ni because reason is that tó bá ké ṣìnà ẹ̀ṣẹ̀ ọlọ́run ò ní dárí sí obìnrin kó ju tọkùnrin lọ tó bá dárí sí ọkùnrin ní 50 tó dá obìnrin ní 100 tọkùnrin 50 bá mú obìnrin 50 tó kù ṣe káyé wọn bàjẹ́ ni ṣọlọ́run dá káyé wọn bàjẹ́ ni so àwọn kankan wà tẹ́ pé tẹ́ bá ní ká wò without even go to religion anything a mọ̀ pé ó dà pé nǹkan tó sọ yẹn kò mọ́pọlọ wá
now ìyá Kaola sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ní pé ọ̀nà ọwọ́ Allah ní ọwọ́ ọ̀tún méjì right wọ́n ní ọwọ́ òsì kìí ṣe wọ́n tó fi ń tàǹbà but Allah tó wá dá wa lọ́wọ́ méjì ṣẹ́yìn lè bínú gé ọwọ́ òsì yẹn kó lára yín kẹfọwọ́ tún nìkan sílẹ̀ ẹ dáhùn torí ẹ̀ ń sọ lẹ́ẹ̀kan pé ọwọ́ òsì yẹn fi ń tàǹbà kìí ṣe wọ́n tó fi ń tàǹbà Allah tó wá dá wa ní ọwọ́ méjì ọ̀tẹ̀ méjì ojú méjì so because ẹ wá gé ẹyọ kan kó kẹ́ ẹ máa rí. ó ní onídọ́dọ̀ wò bàtà yẹn lọ fẹ́ bàjẹ́. so tí ń bẹ́ẹ̀ sọ wọn kó wà ní pé ṣé bọ́yẹn sọ fún ìyẹn kì í ṣe ọ̀rọ̀ ọjà ẹ̀yin náà kọ́ máa jókòó ní pé bìkan number one Ọlọ́run fún wa lọ́pọlọ ó fún wa lójú what are those things meant for ìsì bìkan bọ́yẹn sọ fún wa pé káyé gbà náà ni káyé gbà ni ẹ̀yin náà láti ṣe research ara yín ẹ láti ṣe research fúnra yín pé kì í ṣe nǹkan tó sọ yìí bìkan number one ẹ kì í fún example kan if your father could have a land tó bá ra alẹ̀ yẹn bí i 1,000 ló rà 2,000 ló rà tó bá yẹ pé 1,000 ló rà tó bá yẹ pé òótọ́ ló sọ fún yẹ ẹ mọ̀ bí arọ ló pa fún yẹ ẹ mọ̀ nǹkan tó sọ fún yẹn lè máa believe mi lórí bọ́tẹ́yìn náà bá ṣe research ó pọ́sì ká mọ̀ pé bàbá yẹn ń parọ́ àbí bàbá yẹn ń sọ òótọ́ ó ti yé bẹ́ẹ̀ yẹn sìn gbogbo nǹkan tó sọ fún wa yìí bí òótọ́ ni bí irọ́ ni number one èmi lẹ́yìn kankan ni pé nígbà táwọn òyìnbó wá sí Nàìjíríà wọ́n pa pípa wọ́n fọ́ fífọ́ wọ́n ṣe nǹkan oríṣiríṣi fún wọn wọ́n á ń lọ wọ́n á gbé nǹkan kan wá fún wa ṣé nǹkan tó ẹni tó pààyàn tó pa ọmọ ìyá tó pa bàṣẹ kó gbé nǹkan kan tó wá gbà pé nǹkan tó gbà mí nǹkan gidi ni but Africans orí wa ò pé orí wa most wa orí wa ò pé tó wá pé báyìí náà ni bẹ́ẹ̀ làgbọ́ ayé fẹ́ gbà tẹ bá jókòó fún ẹ tẹ bá ronú ayé gan fún ẹ pé sometimes it's like this world is beyond what anybody can even imagine pé kakọ̀ sọ pé bó ṣe lọ lélẹ̀ because mo mọ existence mi bọ̀ ẹni tó dá wa tá à ń sọ yìí gan bolẹ̀ existence ẹ̀ sì wá ń bo ló ti jàṣẹ wa ta ló gbé dìde ń bo lòun ti wá so màmá ẹ má wulẹ̀ bá wọn hági ẹ má wulẹ̀ ṣe ẹ try láti wọ́n try láti ojú open. Ànábì ò tiẹ̀ dáyé bábà bẹ́ẹ̀. mo ń bọ̀ màmá ṣé rí ẹ wá ká wò wọ́n dà láti wọ́n try láti light yín ni now wọ́n ti ń ka àwọn vice fún yín bẹ́ẹ̀ mọ ké bẹ́ẹ̀ mọ ké ẹ̀yin náà try lọ jókòó fúnra yín bí a kẹ lọ English version ni kẹ try lọ wò tó bá rí bẹ́ẹ̀ fine tó bá rí bẹ́ẹ̀ mọ̀ pé definitely wọ́n open eyes ni kò mean ní òun fàjà so ti yín bẹ́ẹ̀ yẹn sìn kò fàjà rárá ọlá ìpín nǹkan tó ti kó sí most wa lọ́pọlọ òun ni gbogbo wa ṣe máa ń rí nǹkan bọ́ èso ẹ̀ láṣẹ rògbò ẹ̀ ló ṣe rí. ó ti sá lọ. tó bá pé ó rí bẹ́ẹ̀ ni ẹ wo gbogbo àwọn àáfàá pastor wá ti yẹ pé gbogbo wọn náà they are now going back to the traditional tó yẹ pé wọ́n kàn fi religion yẹn bojú. gbogbo wọn ti padà sí tradition wọ́n kàn fi religion bojú ni because ẹ bá lọ sí most ilé dì báyìí lọ́yọ̀ tèmi báyìí sí pastor àfàlẹ̀ máa bá ń bẹ̀. bọ̀ Ọlọ́run aṣàánú Áfíríkà Ọlọ́run aṣàánú Nàìjíríà. ẹ tẹ́ máa wo Muhammadu tó ń tẹ̀lé ìyá àti bàbá ẹ̀ wọ́n wà nínú ìyà bí Muhammadu jìyà tó bó ṣe sọ́fà fún Allah tó bàbá àti ìyá ẹ̀ wà nínú iná Muhammadu ò lè gbà ìyá àti bàbá ẹ̀ lẹ̀. Mr. Smile àwọn olówó èkó ló kó bá Abdulrahman wọ́n ní kó lọ bọ orí bàbá rẹ̀ rẹ̀ ló ń jẹ́yìn. gbẹnusọ̀hún kíngì sọ̀rọ̀ lọ́wọ́ olówó èkó ẹjọ́ ẹ bá wa gbé àyà yẹn sókè kí bàbá wa yìí lè gbọ́ kí wọ́n tó bọ́lẹ̀ ẹ bá wa gbé sókè. ẹ̀wọ̀n ẹ jẹ́ ń kábẹ̀ ibi tí mo fẹ́ kà ní súná tí èwo àkànbí èwo lẹ fẹ́ play. fídíò mi tó sọ pé bàbá Muhammadu wà nínú náà. ok mi fẹ́ kà yín náà lè play ẹ̀. Ibi tí mo fẹ́ kà ní Sunan Abu Dawud 4718 Sunan Abu Dawud 4718 Big Joe tẹ́ bá wà available lè bá wa gbé síta àwọn nǹkan báyìí la ní tí ms bá ti sùn agbọ́dọ̀ lẹ́ni tí wọ́n bá gbé àwọn Quran abadisi jáde so with time àwọn padà tún wá àwọn èèyàn tó lè mọ̀ bá wa gbé jáde báyìí tí ms bá ti sùn so Sunan Abu Dawud 4718 ibẹ̀ ni bàbá Muhammadu àti ìyá ẹ̀ wọ́n wà nínú náà wọ́n jóná tẹ̀yìntẹ̀yìn wọ́n jóná ku eérú so kí bẹ̀rẹ̀ láti Sahih Muslim 97:6b Muhammadu lọ bá Allah ó bẹ Allah pé ká Allah jọ kó ṣàánú òun kó bá òun yọ bàbá òun àti ìyá òun kúrò nínú Allah wá sọ fún pé òun ò gbọ́ nǹkan kan òun ò lè yọ wọn ànábì wa ní ó dà bẹ́ẹ̀ kóun béèrè nǹkan ẹyọ kan sí lọ́wọ́ Allah ó wá sọ fún Allah pé ó kàn ṣàánú òun kóun lọ síbi ẹ kọ́kọ́ bá mi ṣí Sahih Muslim 97:6b ó wá ń sọ fún Allah pé Allah ṣàánú òun kóun lọ wo ibi tí wọ́n sin ìyá òun àti bàbá òun sí torí nínú Islam tẹ́ bá ti sin òkú ẹ gbọ́dọ̀ lọ síbi ìdí òkú yẹn mọ́ ó wá ń bẹ Allah wá lóun gbà láàyè kó lọ wo bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ìgbà tó débẹ̀ Muhammadu ṣáà ń ké ó ké bẹ́ẹ̀ lọ́wọ́n tó wà pẹ̀lú ẹ̀ náà ń ké ó ṣáà ń tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ Allah lóun gbọ́ nǹkan kan
so bàtà wá tẹ̀síwájú nínú Sunan Abu Dawud yẹn ibẹ̀ ni Sunan Abu Dawud yẹn ní 47:18 arákùnrin kan wá bá Muhammadu nílé Muhammadu báwo níbi tó lọ bàbá òun kọ ibo ni bàbá òun wà. ẹ jẹ́ ń délẹ̀ nù tí bá ti kà á tán ẹ máa sọ̀rọ̀ Mr. Aṣọ̀lá jẹ́ ń kà fún Mr. Smaitan. Muhammadu wá sọ fárákùnrin yẹn pé bàbá ẹ wà nínú iná bàbá tòun náà ó jóná débi pé wọn rí irú ẹ̀ kó. So nǹkan táwa ń béèrè lọ́wọ́ ọmọ Yorùbá ni pé ẹni tó mú Islam wá tó dá ìsìn Islam lẹ̀ bàbá àtìyá ẹ̀ jóná kò lè gbà wọ́n lẹ̀ ìgbàláwo wà lẹ́ni yẹn mú wá fún wa ìbéèrè táwa ń béèrè nìyẹn. So Mr. Aṣọ̀lá ẹ lè gbóhùn sókè. Naam. Mo fi Al-Quran kan ránṣẹ́ sórí kìíní bíbá nínú comment section níbi tí wọ́n ti sọ̀rọ̀ ṣe. Tó lè gbé Sunan Abu Dawud 47:18 yẹn wá Sunan Abu Dawud 47:18. Ṣé ń gbọ́ mi báyìí? Islam fẹ́ ká pẹ́ ìsìn mi. Bàbá ẹjọ́ ẹ bá wa dákẹ́ náà wọ́n fẹ́ ka nǹkan ẹjọ́ ẹ bá wa mute ọ̀dọ̀ yín mi ìfẹ́ mute yín sà. Kàǹkan ni mo fẹ́ kàtàn jẹ́ tó gbóhùn sókè lọ. Ok ó yẹ gbóhùn sókè. Ṣé ń gbọ́ mi báyìí? A play bàbá tó ní ìyá Muhammadu àti bàbá rẹ̀ bẹ́ẹ̀nu náà àáfà àgbà ló sọ bẹ́ẹ̀. Bàbá Ànábì bẹ́ẹ̀ bá lìsáàkù tí ń sọ́fà lọ́wọ́ bàbá tó bí Ànábì ó wà ní bá lìsáàkù tí ń ṣe kíni tí ń sọ́fà lọ́wọ́ Abu Talib tó ṣàánú Ànábì tọ́jú pé òun ní máa ń ṣòfófó àwọn kèfèrí fún Ànábì tí máa ń fún jẹ tí ń fún mu níbẹ̀ ní bàlùsáàkù inú náà lọ́wọ́. Abu Jahli ẹgbẹ́ bàbá Ànábì níbẹ̀ ní bàlùsáàkù òun náà bẹ́ẹ̀ níbẹ̀ nínú ìnira ni. Bàbá Ànábì inú náà lọ́wọ́ bàbá Ànábì bẹ́ẹ̀ bàlùsáàkù tí ń sọ́fà lọ́wọ́ bàbá tó bí Ànábì ó wà ní bàlùsáàkù tí ń ṣe kíni. Abu Talib tó ṣàánú Ànábì tọ́jú pé òun ní máa ń ṣòfófó àwọn kèfèrí fún Ànábì tí máa ń fún jẹ tí ń fún mu níbẹ̀ ní bàlùsáàkù inú náà lọ́wọ́. Abu Jahli ẹgbẹ́ bàbá Ànábì níbẹ̀ ní bàlùsáàkù òun náà bẹ́ẹ̀ níbẹ̀ nínú ìnira ni. Bàbá Ànábì inú náà lọ́wọ́ bàbá Ànábì bẹ́ẹ̀ bàlùsáàkù tí ń sọ́fà lọ́wọ́ bàbá tó bí Ànábì ó wà ní bàlùsáàkù tí ń ṣe kíni tí ń sọ́fà lọ́wọ́. Abu Talib tó ṣàánú Ànábì tọ́jú pé òun ní máa ń ṣòfófó àwọn kèfèrí fún Ànábì tí máa ń fún jẹ tí ń fún mu níbẹ̀ ní bàlùsáàkù inú náà lọ́wọ́. Abu Jahli ẹgbẹ́ bàbá Ànábì níbẹ̀ ní bàlùsáàkù òun náà bẹ́ẹ̀. So ìkan tá à ń sọ is very easy to understand. Muhammadu tẹ̀ ń tẹ̀lé ìyá tó dẹ̀jẹ̀ sí lórí bàbá tó fọ́ ìyá Muhammadu lẹ́ni tó fi lóyún. Muhammadu ò wá rí wọn gbà kalẹ̀ níwájú Allah tá a wá níwọ̀ ta ni Sulemanu Faruku ta ni Mídínì Bello. Bàbá mi Ànábì ọlọ́ba ẹjọ́. Ta ni Ìmúránì Ẹlẹ́hà. Ànábì ò dáyé bá bàbá rẹ̀ Ànábì ò gbọ́njúmọ̀ ìyá rẹ̀ Alimatu Ṣádíà ló fún lọ́mú. Èmi gbọ́njúmọ̀ ìyá mi àti bàbá mi pé Ọlọ́run mi ni wọ́n àwọn náà fi Olódùmarè hàn mí. Ẹgbọ́n sókè bàbá mi yóò dáa fún yín tí ó pọ̀. Ẹ ti já àfa yẹn bọ́lẹ̀ mo lọ wo péjì àfa ńlá ni o Ìṣọ̀lá yẹn dákun ẹ jẹ́ wọn wá kí padà. Muhammadu tí ó lè gba ìyá rẹ̀ àti bàbá ẹni bọ́ sí bí street ń sọ ojú àfáà tí ń sọ̀rọ̀ yẹn torí àwa ò sọ̀rọ̀ lórí a máa ń sọ̀rọ̀ with evidence so àfáà tí ń sọ̀rọ̀ ní. àfáà Kọmárùdín ni. Kọmárùdín ni. wọ́n tún ti gbóhùn rẹ̀ lọ. ok ẹ̀yin náà dá fọ́ ìṣẹ́ mọ̀. bẹ́ẹ̀ ni àfáà Kọmárù ni. Odù ni kì í ṣàìmọ̀ fọlọ́kọ. ọ̀pọ̀ fúnra dẹ̀dẹ̀. kí ló dé ẹ ti gbóhùn fún mi lọ. tó bàbá Ṣọlá sẹ́yìn náà wàá gbà pé bàbá Ànábì nínú náà ló wà ń jẹ burúkú yà lọ́wọ́. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bá a ṣe salatu fún Ànábì báyìí. ok bẹ́ẹ̀ ṣe dákọ̀ Ànábì àwọn wà sọ pé lànàtúlá àléyìí. láàlẹ́ yìí. bẹ́ẹ̀ bá lìsáàkù tí ń sọ́fà lọ́wọ́ bàbá tó bí Ànábì ó wà ní bá lìsáàkù tí ń ṣe kíni tí ń sọ́fà lọ́wọ́ Abu Talib tó ṣàánú Ànábì
Barzao kì í ṣe inú náà o. Ọba Ìṣọ̀lá Barzao kì í ṣe inú náà o. Ìbò ọ̀rọ̀ tó àwọn náà Barzao kì í ṣe inú náà o. Barzao tó dá akọ yẹn sì bá gbede méjì ni. Agbede méjì ni. So ẹni sùúrù sóhun ti dá gbede méjì but confam bàbá Ànábì ó wà nínú. Òun sọ pé ṣé ó sọ pé bàbá Ànábì wà nínú bẹ́ẹ̀ ni. No, èmi kí n confam ẹ̀ fún yín nìsín pé bàbá Ànábì wà nínú torí wọn ṣe Islam. Bàbá Ànábì àkọ́kọ́ náà nígbà wà bẹ́ẹ̀ náà. Ẹ jẹ́ ká fa yìí ẹ̀ka kínní yìí ẹ̀wọ̀n àwọn ò fẹ́ sọ̀rọ̀ mọ́ pẹ̀lẹ́ nu. Ẹ̀ka kínní yìí ẹ̀ka àdìsí ti agbésíta ẹ ṣe. So ẹ̀yin tí ní kò ṣe nínú náà ni bàbá Ànábì wa ẹ̀ka síta kí gbogbo ayé gbọ́. Àwọn tẹ gbọ́ bá Rìsákù tí ń darúkọ bẹ́ẹ̀ agbọ́nu. So akọ̀bí àti wájú síta ń sìn ẹ̀ka ibo lọ́lọ́ wà ń sìn ẹ̀ka síta fún wa ẹ ṣe. حدثنا موسى بن إسماعيل حدثنا حماد أنس. Wàhálà eléri burúkú làdísì. Ẹ̀ka lọ à ń gbọ́ yín. Àmọ́ ṣe bí ọba Ṣọlá ló fẹ́ kà ọba Ṣọlá ẹ̀ka fún ọ. Ọba Ṣọlá ẹ bá wọn kà á kọ́ tu. Ẹ̀ka àfáàyè ò tí kàn kankan látàárọ̀ ẹ̀ka kí gbogbo ayé fẹ́ gbọ́ yín. Ó ní حدثنا موسى بن إسماعيل عن ثابت عن أنس أن رجلا قال يا رسول الله أين أبي؟ قال أبوك في النار. فلما يركني داو فلما قفا قال إن أبي وأباك في النار. Ẹ bá wa túbẹ̀ yẹn dákun. Ntí arákùnrin kan lọ́nà bá Ànábì so wọ́n bá sọ fún Ànábì pé bàbá tòun ń bọ́ ní bàbá tòun wà Ànábì wa sọ fún pé bàbá ẹ̀ wà nùnà ó ní abúk fi nà bàbá rẹ̀ wà nùnà ẹ̀rì fàlámà kọ́fà yẹn ó dà pé bóyá arákùnrin yẹn ó inú ẹ̀ bàjẹ́ àbí kó dúró. À ń gbọ́ yín. Kọ́ọ̀lá Ànábì wa sọ pé inna abi wa abaka fi nnar. Ànábì wa sọ pé ìgbà tí Ànábì fẹ́ múnú ẹ̀dùn Ànábì ní ọ̀dà bàbá àti bàbá mi wà nínú. Fẹ́ múnú ẹ̀dùn báwo? Èèyàn máa fi rú nǹkan báyẹn múnú yẹn. Ànábì fẹ́ múnú ẹ̀dùn ni. Láyé. Ànábì fẹ́ múnú ẹ̀dùn ni. Níbo lẹ́yìn ti rí Ànábì fẹ́ múnú ẹ̀dùn bẹ̀ yẹn? No, ẹ má jẹ́ ká sábòsí. No. Ọlọ́run fábòsí. Ọba Ṣọlá. Àkọ́kọ́ náà àdìsí àkàyà àdìsí ọ̀hìn ni. So Ọlọ́run fábòsí. No, Ọlọ́run fábòsí. Ọlọ́run Ànábì sọ gbólóhùn yẹn. Ànábì ò sọ pé òun fẹ́ múnú rẹ̀ dùn. Nítorí Ọba Ṣọlá ẹ jẹ́ kó parọ́ mo ní ìtì máa gbé wa ẹ má wọrí mo ní kéde tó máa táṣìírí nìkan ẹ jẹ́ kó kárí. Nítorí àmì ìgbà náà ni mo ń kà àdìsí ọ̀kan ló ní ìtumọ̀ ẹ̀. Ṣé ó kàn fún múnú ẹ̀dùn ni bàbá ẹ̀ ò sínú náà àbí. So ẹ bá wa gbélé síta Sahih Muslim 976b níbẹ̀ tó bá ti ń kà ẹ máa gbọ́ nǹkan tánàbí sọ ọ́nbẹ̀ Ànábì lóhùn bẹ Allah kó dáríjì òbí òun ìyá òun Allah lóhùn ò gbà òun ò gbọ́ òun ò ní dáríjì ó wá lóhùn wá padà bẹ̀bẹ̀ kan pé òun fẹ́ lọ yọjú wo ìdí ibi tí wọ́n sin sí ṣé mo túmọ̀ ẹ̀ yẹn ó bẹ̀bẹ̀ fún wọn Allah ò bẹ̀bẹ̀ ibo ni wọ́n wà yẹn wọ́n ń jóná nínú iná wọ́n ń jóná láláálá. So ní àásọ ayé mi ò fáwa ẹ lè parọ́ fún wa mọ́. So ẹ bá wa gbé síta Sahih Muslim 976b. Kò sínú ọ̀rọ̀ yẹn o wọ́n jóná lálálá yẹn kò sínú ọ̀rọ̀ yẹn o. So níbo la yìí tẹ̀ka tó ń sìn wọn ò jóná lálálá ń bẹ̀ wọn ò jóná ní ìtẹ̀ka tó ń sìn. Olówó Èkó ẹ bá mi bi àáfà léèrè níbo làwọn ti rí Ànábì fẹ́ múnú ẹ̀dùn nínú àdìsí tí wọ́n kà tán nísìn. Wáyé tẹ láìka àbòsí báyìí. Àmì òkò sábòsí. So ẹ̀yin sọ wípé kò sí wọ́n jóná lálálá níbẹ̀ yẹn but nínú tẹ̀yìn kà Ànábì fẹ́ múnú ẹ̀dùn níbo ló wà ń bẹ̀. Ẹ jẹ́ kí Ọba Ṣọlá ẹ jẹ́ ká gbà àdìsí wa. Ẹ̀kẹ́ ti mọ̀ náà wọ́n múlẹ̀ ní gbogbo ayé ti mọ̀ àṣírí ti tú. Àṣírí ti tú. Ẹni tí ò lè gbà wọn tí ẹlẹ́ ló fẹ́ gbà yàn kan lẹ̀ ńlẹ̀ Yorùbá àṣírí ti tú.
ìsìláàmù sàfẹ́ ká pín ìsinmi ilẹ̀ ìyẹn ọ̀rọ̀ yẹn ti wá tẹ́lẹ̀ o. à ń sọ lọ́wọ́ Muhammadu kò lè gbá ìyá àti bàbá rẹ̀ lẹ́nu ná tá a lẹ́yìn Muhammadu tẹ̀lé ìyá rẹ̀ àti bàbá rẹ̀ àti Àbútọ́líbì tó wò dàgbà wọ́n wà nínú ìyà wọ́n wà tí wọ́n ti ń jìyà tí wọ́n ti ń sọ́fà nínú ná bí Muhammadu wá ti jìyà fáàlà tó bó ṣe pààyàn fáàlà tó jìṣẹ́ jìyà fáàlà kò lè dá ìyá rẹ̀ àti bàbá rẹ̀ gbà á lẹ̀. ọ̀rọ̀ wà ẹni sùúrù àfàsọ̀lá ẹni sùúrù Muhammadu tí ó lè gbà ìyá rẹ̀ àti bàbá rẹ̀ lẹ̀. ẹ jẹ́ kó ka ilé ibi tẹ́ ń sọ yẹn lélẹ́yìí ibi tí ó ti bẹ̀bẹ̀ yẹn àfa òye ka ilé síta gbogbo ayé ń gbọ́ yín. ẹ ká gbọ́. ó lọ bẹ àlá lóhùn ìdáríjì àwọn òbí ẹ ká síta. ọba Ṣọlá ẹ ká àdìsẹ torí ẹ bá wa gbé lárúbáwá yẹn wá dáadáa kó lè fún látòkè. ìyá wa ẹ bá wa sún arábìkì yẹn sókè ẹ ṣe. ẹ máa mú àwọn àdìsí yẹn lẹ o tẹ bá fẹ́ lò. ọ̀rọ̀ yìí ká Kisbon lára o ó já lára jẹ. ó fọ́ ní gan ọba Ṣọlá bí pé ẹ mọ ọ̀rọ̀ yẹn ó dàbí pé kéèyàn mọ ṣiṣẹ́ lábẹ́ ọ̀gá tó lè ṣẹ́wó oṣù fún yàn. ṣé rí gbogbo àwọn ọ̀rọ̀ kan wà tó yẹ kó ti lọ tẹ́ gbé mi wọlé àwọn ọ̀rọ̀ yẹn fẹ́ kí n fèsì ẹ̀ ni ọ. èyí tẹ bá nìyí. mo sì wá ń bẹ̀ ẹ́ gbé mi wọlé ni. èyí tẹ wá bá lélẹ̀ yìí Muhammadu ò lè gbà yàrá àti bàbá rẹ̀ lẹ́nu ná àtàbútọ́líbì tó ń wò ó wọ́n bẹ́ẹ̀ nu ná tá a wá lẹ́yìn. àdìsí wà tí ẹ sọ ẹni tí ń gbé àdìsí ẹ jáde ẹ sọ pé kán lọ wá àdìsí tó sọ̀rọ̀ nípa ibi táwọn ẹgbẹ́ ó ti ṣìpẹ̀ àwọn yẹn. irọ́ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ là ń sọ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ wà nù ná. à ń sọ̀rọ̀ ìyá àti bàbá à ń sọ̀rọ̀ ìyá àti bàbá rẹ̀. báwo ni wọ́n bá sọ lá ṣé mo pé Muhammadu kan tún sọ pé àlùjọ náà ọmọ ọ wà ní gìgísẹ̀ àwọn òbí rẹ̀ méjèèjì. Àkànbí ẹ má ẹ̀kọ́ máa pa ẹ má gbọ́rọ̀ tó wọn àfọ àyẹn máa ń sọ o. ẹ má gbọ́rọ̀ tó wọn àfọ àyẹn máa ń sọ o. àfọ ìyàwó ẹ bá wa gbé kinní sókè tó bá dé ṣé wọn sí bẹ́ẹ̀ ni Big Joe ṣẹlẹ̀ gbé jáde lọ́dọ̀ yín mi ò rò bóyá wọ́n wà ń bẹ̀ mọ́. mo ti gbé sókè ìṣókò tó ní. kò lọ sókè náà bó ṣe wà náà lè ṣe wà. tó wà ń bẹ̀ náà ni pé ká jẹ́ pé English ó lọ sókè kí àdìsí ọ lè clear dáadáa. ẹ ń tẹ́lẹ̀ tó lè gbàyà rẹ̀ lẹ́nu fún àtàdánù táwálẹ̀ yìí láti mọ ọmọdé ọgbọ̀n. màláìka máa nà bàbá ànábì báyìí o Àkànbí wọ́n máa ti níbọ̀ lẹ́nu ájáde díẹ̀. wọ́n á lù bí ejò tí ó jẹ wọ́n ti lu ìyá àmọ́mọ́rọ́ àti àwọn ọmọ ẹ mọ̀ bí ìpínlẹ̀ máa ti lu ejò tí ó jẹ. Adásánà Abubakar. ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ọba Ṣọlá fẹ́ kà. Adásánà Abubakar bùnú àbí Ṣèyíbátà wa Suhairu bùnú. irọ́ gbogbo àwọn ọ̀rọ̀ yẹn àti ìdédìí ọ̀rọ̀ gangan ọ̀rọ̀ ilé yẹn orúkọ àwọn tí wọ́n bọ̀rọ̀ wá ní. ok oye jábọ́ sí an Abi Huraira kọ́ọ̀là sára nàbíyù lánàtúlá àlẹ́yìí. ó ní Abi Huraira ó lọ ṣàbẹ̀wò sí ànábì. ara wo ni ó kọ́bùrà ó ní ànábì lọ ṣe àbẹ̀wò sí ànábì lọ ṣàbẹ̀wò ànábì lọ ṣàbẹ̀wò. kọ́bùrà wùmíì. sísà ọ̀yẹ́ pé ó lọ fíìsìtì sàárè ìyá rẹ̀. fábàká. ànábì bá bẹ̀rẹ̀ sí ní sunkún. wà á bùkà min haúláwù. àwọn tí wọ́n wà ní sọ̀rẹ́ndà ànábì àwọn náà bẹ̀rẹ̀ sí sunkún. fàkọ́ọ̀là. ànábì wa sọ báyìí. istazantu. ànábì ní yọ̀ǹda fún mi. istazantu rọ̀bì. àwọn ni bọ́lá mi bá yọ̀ǹda fún mi. fi an astagfira laha. kí n tọrọ àforíjì fún ìyá mi. falam yuzanli. àmọ́ kò yọ̀ǹda fún mi. wastazantuhu. mo tọrọ yọ̀ǹda lọ́dọ̀ ọba àlá. vi an asura kọ́bùrà
mo tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé mo fẹ́ wá bẹ sàárè mọ́mì mi wò. Va azinali. Ó fún mi ní yọ̀ǹda pé kí wá. Fasuru kuburu ha. Àwa ó ti di kì í ṣe ànábì nìkan ló lọ bẹ yẹn. Àwa ṣàbẹ̀wò sí sàárè yẹn. Fa inna a tuzakarul mauta. Wọ́n ní ìyẹn náà ni ó máa jẹ́ kàmárín ti kú. Yóò máa jẹ́ wáàsí. So sẹ́rí ní sí pé ànábì tún sọ ń bẹ̀ yẹn pé òun gbà yọ̀ǹda lọ́dọ̀ Allah pé Allah mo fẹ́ lọ sọ́dọ̀ ìyá òun ibi sàárè rẹ̀ Allah ni mo yọ̀ǹda fún ọ. Bọ̀ ṣálà dáríjì yẹ. Allah ò dáríjì. Allah ò fún yọ̀ǹda. No àfọ ibi tá fẹ́ kẹyìn ojú ṣálà dáríjì ìyá Muhammadu àbí kò dáríjì àbò dáríjì. Kò sí bẹ̀ pé Allah dáríjì ìyá rẹ̀. No ẹ sọ bó ṣe sọ ó béèrè ó ní kí Allah dáríjì ìyá òun kí làlá sọ. Ó ní nǹkan tó sọ pé ẹ máa sọ̀rọ̀ bó ṣe rí náà Allah lóhun ò lè dáríjì. Ṣé rí àwọn nǹkan tó máa sọ lélẹ̀ àfàṣọlá ṣe rí pé mo gbé síta wọn tún fẹ́ máa yí báyìí sí ìyá Muhammadu àti bàbá ẹ̀ wọ́n wà nínú wọn jìyà lọ́wọ́ báyìí. Kí àwọn bí àwọn òyìnbó ṣe tu ọ̀tọ̀ báwa ṣe lè tu lọ́nà kéwú ọ̀tọ̀ ṣé rí tá a bá tu bá a ṣe tu yìí ọba Ṣọlá ó yé wọn bí mo ṣe tu yẹn. No normal bá a ṣe tu bẹ́ẹ̀ náà lòyìnbó ṣe tu báwo náà tó ṣe fẹ́ tu tó yàtọ̀ sí bá a ti fẹ́ tu. Àwọn kankan àwọn mistake kan máa ń wà níbi ká. No àjàsà ni gbogbo eléyìí tó bá ọba Ṣọlá mọ nǹkan tí wọ́n fẹ́ máa sọ ń sìn mo fẹ́ kẹ́ ṣe kọ́ yé wọn. ìgbà táwọn bí ní kí Allah dáríjì ìyá òun Allah lóhun ò lè dáríjì ó tún wọ́n sì ìyá ìwà àánú náà ń jóná ẹ jẹ́ ká máa sọ tọrọ. ó ní sọ́ba ẹ̀ kóun tọrọ ọba ẹ̀ pé Allah fóun ní yọ̀ǹda kóun tọrọ àforíjì fún ìyá tó ń. ìyẹn pé kò tọrọ. No ẹ wò dáadáa ẹ̀yin náà ẹ padà síbi láti bi istazanturobi fi an astegifira laha valam yuzan bẹ́ẹ̀ni ó ní kó Ọlọ́run tọrọ ṣùgbọ́n Ọlọ́run fóun ní yọ̀ǹda yẹn. ẹ̀dẹ̀ ní kò tọrọ. Ọlọ́run ò lè dáríjì ìyá ẹ̀ inú náà ni ìyá ẹ̀ wà. Ó ní Ọlọ́run fún ọ̀fọ̀fọ̀ kó wọ́n lè dá ìjà. Ẹ má yí Yorùbá mọ́ alẹ́ sẹ́ Allah lóhun ò gbà ìyá Muhammadu ń jóná àti bàbá ẹ̀ àwọn ẹ̀ ti yanjú. Allah ní òun ò gbà kó tọrọ àforíjì fún ọ nítorí pé tó bá yẹ. So ibo ló wá wà báyìí ẹ máa gbọ́ ibo ló wá wà báyìí ẹ ń sìn. ẹni sùúrù ẹ̀yin ustaz ẹni sùúrù ó ní istazanturobi fi an astegivira la mo gbìyànjú láti wá àforíjì láti gbà yọ̀ǹda pé kí Allah bá mi foríjì falami yuzan kò dẹ̀ yọ̀ǹda. Kò yọ̀ǹda. So ó gbìyànjú pé Allah bá mi foríjì ìyá àwọn pẹ̀lú ìyà tí ń jẹ yìí falami yunza Allah ló wọ̀n yọ̀ǹda. Kò tí ì sí à ń bẹ̀ báwo ló ṣe ń nà ya Muhammadu àti bàbá ẹ̀ gbólóhùn Al-Ahzab wọ́n wá ń lù wọ́n lù wọ́n bí ejò tí wọ́n jẹ ni ẹ bá ti ejò tí wọ́n jẹ ẹ bá ti bá wọn pàdé bí ta ti pa ejò tí wọ́n jẹ àmọ́ ń lùlù kùlù rákàrà mọ́ ni báwọn màláíkà ṣe ń lù ya Muhammadu àti bàbá Muhammadu nìyẹn. wàláì Amina tó bí Muhammad gọ́mà kábàámọ̀ pé irú ọmọ òfowó ló ń bì. kò dáa ọba àfàsọlá ẹ̀yin náà ń káwọn ọmọ nílé kéwú àwọn ọmọ tó ń kọ́ kéwú yẹn tó bá parí kéwú sẹ́wọ̀n ló fẹ́ fi ṣe. no àníjẹun òyàbí górígórí. ọlọ́mbà wí àfàsọlá tó wà sálẹ̀ lọ́mbà wí. àwọn tí ń gé orí wọ́n gbọ́ ọwọ́ ẹ̀ ni. nǹkan tí ń bí lélẹ̀ àwọn ọmọ tẹ̀ ń kọ́ kéwú ní marikasi tó nílé kéwú àwọn marikasi dẹ̀ mọ́ lóògùn. àwọn ọmọdé nǹkan kéwù yẹn after 9 years or 15 years iṣẹ́ wo ló fẹ́ fi ṣe. wọ́n máa ṣiṣẹ́ ṣe níṣẹ́ làwọn náà ṣe. iṣẹ́ wo ló fẹ́ fi ṣe simple question. a ṣiṣẹ́ báwo ni o ṣe kẹ́ àwọn. iṣẹ́ wo ló fẹ́ fi ìmọ̀ tó lọ kọ́ 9 to 15 years wọ́n wá ti ṣe sàádà wọ́n ti ṣe wòlímọ̀ wọ́n ti ṣe sàádà. iṣẹ́ wo ló fẹ́ fi ṣe. wọ́n á pèpè sójú ọ̀nà Ọlọ́run wọ́n á sì fáwọn èèyàn sójú ọ̀nà. iṣẹ́ bí ìdìdìrì àfáà Pakistan tó ń béèrè lọ́wọ́ what do you do for a living ó lóun sì sí Allah kálá láàgbéṣẹ́ fún.
àwọn ọmọ tẹ kó lè kéwú bí ọmọ bí 1000 tó bá parí kéwú after 1 year 15 to 9 years àbí 9 to 15 years tó ti ṣe wòlímọ̀ tó gba sàádà iṣẹ́ wo ló fẹ́ fi ṣe. iṣẹ́ ọlọ́run náà ni wọ́n fẹ́ fi ṣe. sọlọ́run gbéṣẹ́ fẹ́ nìkan ni. ọlọ́run gbéṣẹ́ fún wa. ta ni iṣẹ́ ọlọ́run gbé fún yín ọlọ́run wo ni ká ṣe. wàláhì ọlọ́run gbéṣẹ́ fún gbogbo wa bá ṣe wà. àfà ṣẹ́rí àgbàlagbà ní ẹ̀yin náà ẹ̀kọ́ ẹ̀rọnú àtúbọ̀tán àwọn bàbá wa àjẹta tó gba ẹ̀sìn Islam yìí lálejò tó ń ṣe wáàsí tó ń ṣe bóyá wọ́n ṣe bí èèyàn gidi ẹni òfò ẹni àdánù ni wọ́n àwọn náà bá yé wa jẹ́ lẹ́nìí. àwọn bàbá yìí àwọn bàbá àti wọn bá yé wa jẹ́ o. àwọn òkè mi ìfẹ́ là tẹ́lẹ̀ ni torí bàbá wa náà ni wọ́n gbogbo àwọn tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí àfáà ńlẹ̀ Yorùbá ó yẹ kí gbogbo ọmọ Yorùbá ká máa fi èpè ránṣẹ́ sí wọn tó bá wà ní. tora ẹni sùúrù tora àwọn lẹni òfò ẹni àdánù Ọlọ́run ọba Elédùmarè ó ti fún wa ní modern language means Yorùbá. bàbá Àkànbí. yes ma. ǹjẹ́ mọ̀ pé àfáà yìí wà lára àwọn tó ń kó orí burúkú bá Áfíríkà ṣá. tẹ́ bá lọ wo àdúrà àwọn ọmọ tó ń kó sínú ìdè nínú mo lọ wo péjì wọn sìn tẹ́ bá ládùúrà ọmọ lè kéwu wọn tí wọn ò ní kọ́ṣẹ́ ṣoríire tó jẹ́ pé tó bá kéwu tán wọ́n á bẹ̀rẹ̀ sí máa tọrọ báárà wọ́n á máa wé láwà ní wèrè wọ́n á máa tọrọ jẹ kiri ni ẹ wà lára àwọn tí ò jẹ́ kí Áfíríkà lọ síwájú ò bàbá Ìṣọ̀lá ẹ wà lára àwọn tó jẹ́ kí poverty kó máa pọ̀ ní Áfíríkà ẹ wà lára wọn àwọn onílẹ̀ dẹ̀ máa. ìyàwó ẹ má bínú ó ní bá ṣe lè rọra sọ fún ẹ má bínú ìyàwó so bá ṣe lè gbà wọ́n nímọ̀ràn ni pé ṣé bí wọ́n ṣe ń kọ́ wọn mọ́ ní kéwù ìjẹ́ ṣé wọ́n tiẹ̀ mú àwọn kan bí a tí wọ́n ń ṣiṣẹ́ bábà iṣẹ́ kéèkì àwọn iṣẹ́ oríṣiríṣi báyẹn ṣẹ́ tí ẹ lè pè wọ́n wá pé irú àwọn ọmọ tí wọ́n ń kéwú lọ́dọ̀ yín tí wọ́n bá kéwú tán bó ṣe fẹ́ máa pèpè sí ojú ọ̀nà ilẹ̀ Saudi yẹn kọ́wọn náà níṣẹ́ ọwọ́ tó wọn máa ṣe ẹ ó yẹ yín ìyá mi bí a bá wọn sọ díẹ̀díẹ̀ ó máa torí tẹ bá wò àwọn mẹ́kọ̀ owó ń bẹ̀ àwọn ọmọ tẹ rí lórí péjì wọn yẹn wọ́n máa yà wọ́n fọ́tò wọ́n á ṣe fídíò wọ́n á sẹ́ǹdì sí Saudi àwọn ń gba owó lórí àwọn ọmọ yẹn so wọ́n dẹ̀ tún pèrò sọ́kọ̀ ẹni tó bá fẹ́ lọ Mẹ́kà gbogbo wọn tẹ rí tó ń lówó nídìí iṣẹ́ àfa bó ṣe ń lówó nìyẹn èyí tó ń ṣe agbèrò Mẹ́kà èyí tó ń ya fọ́tò àti fídíò tó ń gba wọn Saudi iṣẹ́ tí wọ́n ń ṣe nìyẹn ẹ mọ̀ ìbáwá dẹ̀ ṣe ń sọ pé afẹ́kọ̀ àwọn èèyàn wá jí ìbí ìgbà tó fẹ́ gba ìjẹ́ lẹ́nu wọn ni àwa dẹ̀ fẹ́ kí àwọn èèyàn wá kúrò lóko ẹrú bọ̀ wọn rí bí oko ẹrú iṣẹ́ lọ́wọ́n fi ń ṣe àmọ́ tá a bá rọra ń bá wọn sọ díẹ̀díẹ̀ pé àwọn ọmọ tẹ́ nǹkan kéwì ẹni kì mí bí ẹ máa wá kan tó máa ṣe bábà tá a máa wá sílé kéwù bí i 4 hours ló máa ń lò kọ́fí 2 hours kọ́ wọ́n bábà tailor carpenter tẹ bá ń ṣe àwọn yẹn díẹ̀díẹ̀ àmọ́ wọ́n béèrè pé iṣẹ́ wo làwọn ọmọ máa ṣe ẹni wọ́n máa pèpè sójú ọ̀nà Ọlọ́run ṣé Ọlọ́run wọn yín iṣẹ́ kẹ́ pè sójú ọ̀nà kan ni Allah ló ní kẹ́ máa pè sójú ọ̀nà òun Allah ẹ̀dẹ̀ ń tún ilẹ̀ Saudi ṣe ẹ wo Benin tẹ́ wà ṣé àwọn ará Saudi ló wá tún Benin ṣe Saudi ń fi owó tí yín wọ́n fi ń tún Saudi ṣe nǹkan tá à ń sọ fún yín nìyẹn ẹ máa gbọ́ Ọlọ́run tẹ́ ń pè sójú ọ̀nà ẹ ṣe máa lo èdè yín èdè Benin kẹ́ fi máa kọ́ wọn ọmọ yẹn ní kéwú kọ́ fi máa èdè Benin máa kírun ẹ kàn ń kọ́ mọ́ṣáláṣí káàkiri ẹ kàn ń balẹ̀ jẹ́ báyìí ẹ̀ jẹ́ ó ga o ṣẹlẹ̀ fèdè yín kírun ẹ jẹ́ ká gbọ́ ẹ fi kírun. a lè fèdè wá fi kírun. sẹ́rí ohun tí ọ̀dà. àlá ọmọ Saudi ni kò ní nǹkan tí ọ̀dà ọ̀dàlẹ̀ ló máa jẹ́. àkọ́kọ́ náà sẹ́rí Islam kò sí bá a ṣe lè ṣe kò sì sọ́nà tá a lè gbé ìgbà Islam ó sì wà yóò sì máa jẹ́ Islam náà àmọ́ n tí mo kàn fẹ́ sọ náà ni pé Islam wà láhàbà Islam ò sọ pé ká má ṣiṣẹ́ kò sínú Islam sẹ́yìn ṣiṣẹ́. èmi mo níṣẹ́ gbogbo kò fẹ́ẹ̀ sí ẹnìkan tó lè sọ pé òun níṣẹ́ tó ń ṣe. sẹ́yìn iṣẹ́ wo lẹ́yìn ṣe torí mo wò yín sí àfáà lẹ́ ń ṣe. àfáà ni wọ́n ṣe mo níṣẹ́ ọwọ́. iṣẹ́ wa ní iṣẹ́ àfáà ni. iṣẹ́ akọ́nilẹ́kọ̀ọ́ akọ́tíṣà ni mí. kí ni ìwúlò ẹ̀kọ́ tẹ ẹ mọ̀ pé yìí sí tíṣà àwọn Buhari former president wa àwọn Tinubu àwọn Wọlé Ṣóyínká Fẹ́mi Fálànà tíṣà ló kọ́ wọn lẹ́kọ̀ọ́ tó fi jẹun tí wọ́n jẹ́ lé nìyẹn. bẹ́ẹ̀ni
ẹ̀yin jẹ́ wá pé ra Islamic teachers. ẹ dákun ẹ bá mi ṣe. ọmọ owó lẹ ti kọ́ lẹ́kọ̀ọ́ tó ti di àgbà lọ́ọ̀yà. ẹ dákun ẹ bá ń ṣe àfa ìjẹjẹ sẹ́rígbà fana àfa ìjẹjẹ láfana. ọmọ owó lẹ ti kọ́ lẹ́kọ̀ọ́ níbẹ̀ nẹ̀ tó ti di chairman local government. ọmọ owó lẹ ti kọ́ lẹ́kọ̀ọ́ tó ti di dọ́tọ̀. wọ́n yẹ àwọn ọ̀kọ́ wọn lẹ́kọ̀ọ́ ayé àkọ́ wọn lẹ́kọ̀ọ́ ayé ẹ̀kọ́ pé ẹgbẹ́ ìwọ̀rọ̀ tẹ̀ ń sọ ẹ̀kọ́ wọn lẹ́kọ̀ọ́ ayé ẹ̀kọ́ ń tún àwọn èèyàn jẹ́ ẹ̀kọ́ ń bá yé àwọn èèyàn jẹ́ ẹ̀kọ́ ọ̀run lẹ̀ ń kọ́ wọn. ẹ̀kọ́ tuntun náà là ń kọ́. nígbàgbọ́ pé gbogbo ọmọdé sọ wà ẹ já béèrè ọmọlúwo làfà ọmọlúwo ni wọn. ọmọ Ṣakí ni ó. ọmọ Ṣakí. ẹjọ́ nítorí kan lọ èmi ò kì í ṣe ọmọ Ṣakí o Benin Republic ilé mi o. ok àmọ́ sí bọ́mọ lọ́rin lẹ́yìn ni bá béèrè pórí tẹ́gbẹ́ nǹkan. àwọn tí wọ́n gbórí wọn níṣẹ́ mi ni wọn níṣẹ́ mi ni so ó sì kó gbogbo inú ẹ̀sìn nìyẹn wà á mọ̀ rí àwọn àdá inú rẹ̀ sí. bàbá yẹn tí dáhùn question mi ẹni pé ẹ̀kọ́ ọ̀run lẹ́ ń kọ́ àwọn ọmọ ẹ̀kọ́ wọn lẹ́kọ̀ọ́ ayé. bàbá ẹ dáhùn béèrè mi ẹni pé ẹ̀kọ́ wọn lẹ́kọ̀ọ́ ayé ẹ̀kọ́ ọ̀run lẹ́ ń kọ́ wọn. ancestor ẹ̀kọ́ tí wọ́n kọ́ yẹn ọ̀run ni wọ́n ti fẹ́ lọ́ máa lò.